Yeah, good day everyone. Mo rí news kan sí Touch Africa sọ̀rọ̀ wípé Don Richard ti kú. And bí mo ṣe wo fídíò yẹn lórí TikTok mo ní Don Richard kú kẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo sáré type Don Richard death. Mo wo gbogbo orí TikTok kò sí nǹkan tó jọ. Immediately mo lọ sórí Facebook mi ò rí nǹkan tó jọ. Mi ò tí lọ sórí Instagram but mo dé orí Facebook mo rí pé kò sí nǹkan tó jọ. So ó jẹ́ kọ́kàn mi fẹ́ balẹ̀ díẹ̀. So mo fẹ́ believe pé kò tí kú. Lórúkọ Jésù tẹ́ bá ṣe. ẹ̀yin èèyàn wa rúmọ̀ ti ń gbé e láti òru mọ́júmọ́ wípé Don Richard ti kú. Wọ́n ti ń gbé o wọ́n ti ń sọ̀rọ̀ gidi àwọn blogger kọ̀ọ̀kan náà ti gbé wípé Don Richard pé ó ti ṣaláìsí. ẹ̀yin èèyàn wa ẹ gbọ́ nǹkan tí arákùnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí òṣèré tíátà ni ẹ gbọ́ nǹkan tí ó sọ nípa rúmọ̀ pé Don Richard ó ṣaláìsí wípé ó ti ṣolóògbé. ẹ̀yin èèyàn wa gbàládùra wípé kò sí nǹkan kan tí yóò ṣe Don Richard o. à ń gbàládùra wípé ẹ̀mí rẹ̀ yóò gùn kò ní sí nǹkan kan tí ó máa mì arákùnrin yìí. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ nípa rúmọ̀ ikú Don Richard. wà láyé ní kúkú òjijì lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára Elédùmarè ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni Don Richard ti kú ẹ̀yin òṣèré ẹ̀ ṣe dáadáa ẹ̀yin actors ẹ̀ ṣe dáadáa pàápàá Yorùbá movie industry ẹ̀ ṣe dáadáa rárá tó ti jẹ́ pé eye service ẹni téèyàn bá ti kú tán ní settings yẹn tẹ̀sẹ̀ máa kó agbádá tẹ̀sẹ̀ máa wọ vest kan kiri tó jẹ́ pé yẹn lẹ mọ̀ ọ́ ṣe Ọlọ́run ọba ọlọ́jọ́ èní àforíjì yín o nítorí wípé mo rò pé tẹ́ ẹ bá jọ ń ṣe yẹn mo rò pé ó jẹ́ kẹ́ ẹ jọ ṣe dénú kò di dandan kéwà àtẹ̀yàn jọjọ́ lọ́rọ̀ nítorí pàdípàdí lẹ máa ń ṣe ní movie industry bó tiẹ̀ jẹ́ fi torí pé nìyẹn kò tiẹ̀ ń ṣiṣẹ́ yín lásán it's enough for you to render a helping hand it's enough. àmọ́ fíìl tó lọ bá Don Richard tó lọ kí àmọ́ fíìl tó lọ sọ́dọ̀ Don Richard tó fún lówó ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọléwọ̀de ni kòríkòsùn ni wọ́n nígbà ayé Don Richard tó yẹ pé wọ́n fi Don Richard náà wọ́n ṣe bí pé wọ́n rí rárá. Kí ló dé kí la mú wáyé kí la fẹ́ mú lọ kí ló wá dé kí ló lè mọ èèyàn lára báyìí tó jẹ́ pé téèyàn bá ti sick báyìí ẹ níyà sí ó dìgbà tó bá kú tán ẹ wọ́n máa jẹ́ pé Ọlọ́run ọba ìyanu anyway I don't just want to believe anyway lórúkọ mi ò fẹ́ believe Ọlọ́run ọba ń gbọ́ mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù kó má jẹ́ bẹ́ẹ̀ because I don't want to be the one to be carrying bad news but mo gbàdúrà lórúkọ Ọlọ́run ọba ìyanu Olúwa má jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ o lórúkọ Jésù Don Richard ò ní kúkú ọ̀wọ̀wọ̀ ò ní kú ní kékeré wàá dàgbà wàá ra ọmọ ẹ lórúkọ Jésù wà bí mo ṣe wò ní mo pa Don Richard kú kẹ̀ Ọlọ́run jẹ́ àríṣà lórúkọ Jésù àmín God ó sàn lórúkọ tèmi táàtù fi máa pàdé mo sọ wípé ire o.